Ẹ kúrọ̀lẹ́ gbogbo olùgbọ́ mi. Ètò yín, ètò wa ìjọ́mọlúàbí, òun ló tún gun orí afẹ́fẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìgbaniníyànjú àti ìjọ́mọlúàbí, òun ni ohun tí ètò mi dá lé lórí. Pàápàá jùlọ nípa àwọn ọ̀rọ̀ tí a máa ń sọ síra wa àbí tí a máa ń lò tí a kọbi ara sí pé ó ń ṣàkóbá fún ẹ̀yà wa. Òun ni ọ̀rọ̀ tí máa ń sábà fẹ́ mú jáde kí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ohun tó ń ta àbùkù bá ìran wa tí a máa ń lò àbí tí a máa ń ṣe tí a dẹ̀ rí pé ohun tó léwu ni. Òun náà ọ̀rọ̀ yìí tí mo rò pé ó yẹ kí a máa sọ̀rọ̀ lé lórí. Lọ́jọ́ tòní, ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àwọn obìnrin wa. Mo nífẹ̀ẹ́ obìnrin lọ́pọ̀lọpọ̀. Mo ní àpọ́nlé fún obìnrin torí mo nífẹ̀ẹ́ ìyá mi, mo nífẹ̀ẹ́ àwọn ẹ̀gbọ́n mi tí mo ní lóbìnrin. Mo wá nífẹ̀ẹ́ obìnrin generally torí ẹyinjú ẹgẹ́ ni wọ́n, alápọ́nlé ni wọ́n, ẹni t'Ọlọ́run dídì respect lóbìnrin. Àmọ́ ẹ̀yẹ ò ní ká wá rí àwọn bí ọ̀rọ̀ bí àwọn àṣìṣe kọ̀ọ̀kan. Ká bá rí pé bí àwọn obìnrin kọ̀ọ̀kan máa ń ṣe ká má lè pe ra wa sí àkíyèsí. Ìpera ẹni sí àkíyèsí òun ṣe èébú, kò dẹ̀ ń ṣe ìjà. Tí bá rí téèyàn bá ṣe ohun tí ò dáa tó, mo rò bóyá gbogbo wa la lẹ́tọ̀ọ́ láti pera wa sí àkíyèsí. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ nípa lé lórí lọ́jọ́ tòní ni ọ̀rọ̀ tí àwọn obìnrin àgàgà àwọn ọ̀dọ́ wa kan tó máa ń lò, tó máa ń sọ wípé bí tó bá ń sọ̀rọ̀, mo máa ń rí tó bá ń sọ̀rọ̀, tó bá ń sọ wípé African men, the rigid African men, like tó bá ń sọ̀rọ̀, wọ́n máa ń lo irú word pé African men, the rigid one. Àgàgà àwọn obìnrin wa tó wà ní ìlú òyìnbó, bí tó bá fẹ́ bá ara wọn sọ̀rọ̀ àbí bọ́kùnrin sọ̀rọ̀ àbí tó fẹ́ ṣàkàwé pé ìlú òyìnbó ni bí o, kò ń ṣe ibi tó máa tó wá nà sẹ́lẹ̀ tó máa bí a ṣe máa ń ṣe láfíríkà pé ọ̀gá la ọkùnrin, something like that. Ọ̀rọ̀ yìí ni mo rò bí pé ẹ jẹ́ ká yànnàná ẹ̀. Lóòótọ́ ni pé a ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ́dànù ọkùnrin. Àmọ́ ọ̀rọ̀ tí a bá fẹ́ bára wa sọ̀rọ̀, a lè bára wa sọ̀rọ̀ ní neutral ground. Kéèyàn ká gbára wa ní ọ̀rọ̀ ìyànjú, ká gbára wa níyànjú, ká sọ̀rọ̀ lẹ́yìn fúnra wa. Ẹ má jẹ́ ká máa jẹ́ bí ká máa tẹ́ńbẹ́lú ẹ̀yà wa. Ẹ má jẹ́ ká máa àti ìran wa. Ẹ má jẹ́ ká máa tẹ́ńbẹ́lú ẹ̀. Bí pé téèyàn bá ń sọ wípé the rigid African men, ní òye tèmi o, àbí typical African man, wọ́n máa lo word pé typical African man, the typical African man. Ní òye tèmi, what does typical African man does? Àbí kí ni being a typical African man, what is the crime? Lójú tèmi ni pé we are ridicule our race. We are ridicule our race because being a typical African man, àná tó máa jẹ́ typical African man tó dẹ̀ ń treat obìnrin wọn dáadáa, tó dẹ̀ jẹ́ typical African man. Because fún àpẹẹrẹ òyìnbó, kò sí bó ṣe fẹ́ nífẹ̀ẹ́ ẹ̀yà míì, kò ní lo race ẹ̀. Kò ní sọ race ẹ̀ nù, kò ní sọ culture ẹ̀ nù. He will stick to his culture. Bí alọ́jọ́ mi máa padà sọ nípa tàwọn ọkùnrin náà, torí àwọn ọkùnrin náà ní títí wa ta máa ń lò. But lénìí, tí àwọn àǹtí wa, àwọn obìnrin wa tó máa ń lo word yìí ni mo fẹ́ kí kó bá wa ṣàtúnṣe lé lórí. Being an African person, being an African man is a good thing. Ohun tó sweet ni. You might end up marrying someone tí bí ọ̀rọ̀ yín ò jọ yéra yín. It might not be good for you. That doesn't mean
it won't be good for other person. It might not be your taste. A lè má ní culture, the same thing, because àwọn tó jẹ́ siblings gan ya kí ló wọ́n ń pè, wọ́n ní different view and different belief. So ẹ má jẹ́ ká máa lo àwọn word tó jẹ́ pé àwa fúnra wa là ń deteriorate, là ń disgrace culture wa. Àwa gangan ni primary person tó láti promote culture wa. Ó máa rọrùn fún ẹni tó jẹ́ ẹ̀yà mi àbí aláwọ̀ mi láti tẹ̀wá mẹ́rẹ̀. Tẹ́ bá wò, being an African person, pé okay, ó fẹ́ kó gbóúnjẹ fún, ó fẹ́ ṣe kíní, we don't need to say pé we don't need to just diminish our culture because we want to prove a point. We don't need to diminish culture wa. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn, wọ́n ní ìwọ̀ fún ni ìtẹ́lọ́rùn. Ìwọ tó bá yẹ pé ọkọ tó fẹ́ nígbà tí bá ń ṣe courtship ní kẹ́tìjọ analyze kíní. Ṣé understand? Ẹ lè analyze ẹ̀ kẹ́dẹ̀jọ agree pé okay bá ṣe fẹ́ live lélẹ̀. Don't let us base our relationship in general opinion àbí nǹkan tó àwọn èèyàn ń sọ pé Africa kíní kan ṣe kíní kan, because ẹ jẹ́ ká wò báyìí fún àpẹẹrẹ. Mi ṣe sọ bó ṣe yé mi sí ni wípé à ń try láti diminish culture wa, so kò jẹ́ kí àwọn ọkùnrin nígbàgbọ́ nù ẹ̀ much, which I think ohun tó yẹ ká máa jà lé lórí ni pé okay, culture wa yẹn kí ni àwọn ohun tí ò dá ń bẹ̀ ká yọ kúrò, torí kò sí culture tó dá tán, kò dẹ̀ sí culture tó ní àbàwọ́n tiẹ̀. Kí ni àwọn ohun tí ò dá tó yẹ ká yọ kúrò, bí kọkùnrin máa na obìnrin, domestic violence, ká preach against it, ká preach obìnrin náà tó ń provoke ọkùnrin. But bóyá ìpọ́nra ẹni lè bí àwọn nǹkan tó wà nínú ìjọmọlúàbí nínú culture wa yẹn pé a máa ń respect ọkùnrin kí obìnrin kí ọkọ ẹ̀ àbọ̀ ń lo àbọ̀ nǹkan kan. Tẹ́ bá ní pé kíní yẹn ò dáa, ìkẹlẹ́ sàzómì kò dáa, ká wá bẹ̀rẹ̀ sí ń lo tọ̀hún òyìnbó, because nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ yìí fún àwọn ọ̀dọ́ obìnrin ni wípé most kíní àwọn tó bá ń complain tó bá ń lo àwọn words ẹ̀ mọ̀ pé respect ká respect ara wa gọ́gọ́ ló ń sá fún. Tẹ́ bá wò dáadáa, pínpọ́nra ẹni lé tó dẹ̀ yẹ pé kò sí bó ṣe fẹ́ yọ kúrò nínú culture Yorùbá, pínpọ́nra ẹni lé. So èwo ni sà, èwo ni mà ní ìlú òyìnbó àbí ní modern world, a máa pera wa lórúkọ James kíní kan, a máa pera wa lórúkọ. Ìpọ́nra ẹni lé ni ló fi ń dàbí pé ó ní wá lára, so ó máa difficult fún ẹni tí ò bá ní lára. Ṣé ti understand? So and then pípọ́nra ẹni lé kò ń ṣe big deal. Ẹ̀yin wá àti ẹni tẹ́jọ wà ní relationship àbí marriage, tẹ́ bá fẹ́ lo àwọn culture kọ̀ọ̀kan tó jẹ́ pé àṣà wa, ẹ̀yin fúnra yín lè omit wọn, kẹ́ yọ wọn kúrò, kẹjọ arrive. That's why ẹ ní láti do a lot of communication nínú courtship. Ẹ yọ kúrò. Ṣé understand? Ẹ má jẹ́ ká generalize pé bí culture wa yẹn òun ṣe nǹkan tí a lè wà proud of. Nǹkan tá lè wà proud of ni lójú tèmi o, ohun tá lè wà proud of ni, nítorí gbogbo ohun tẹ́ bá wò dáadáa láti bí year 2000 sí ọdún tá wà 2024, bí 24 years ago, àfi obìnrin tó bá fẹ́ parọ́. Àwọn ọkùnrin ti ń change. Most ọkùnrin sìn wọ́n ti ń bá wọ́n ti ń tọ́jú ọmọ, like wọ́n ti ń wọ́n pampers for ọmọ. Àgàgà wa ọkùnrin tá wà nílùú òyìnbó, a ti ń ṣe a lot of things. But the truth, àbí nǹkan tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ni pé, does that hold our marriages? Tá bá sọ pé okay, ayé modern la wà yìí, ìgbà ara là ń dá fúnra, àbí pé ayé modern. Àwọn ọkùnrin tó ti ń lo bí àtijọ́ ń pera wa lórúkọ, àtijọ́ ń ṣàǹṣe like àti ń throw away our culture, àti lo other people's culture. Does that kí ni rate, kí ni statistic of marriage tó ń hold nísìn? Ṣé marriage hold? Marriage hold.
nǹkan tí ó lè fi hold ni wípé a ti fi ọ̀rọ̀ ẹnu a ti fi ń pa culture wa, which is most àwọn ọ̀dọ́ àmọ́ culture wa mọ́, àmọ́ the importance of marriage, the importance of kéèyàn jẹ́ ọkùnrin. A ti lack níbi ibẹ̀ yẹn torí wọn preach ẹ̀ fún wa mọ́. Culture ni culture tá a fẹ́ lọ copy, we are not lè get ẹ̀ torí a fẹ́ lọ borrow ẹ̀ ní a fẹ́ lọ copy ẹ̀, a lè understand ẹ̀ bí àwọn tó ní. So we are in between. Àmọ́ ló ti wá get it àwọn tá a fẹ́ copy, we are in between. Tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn dáadáa. So wọn lọ máa fi sọ pé kéèyàn stay original. We need to just go back to our culture. Ká wá yọ nǹkan tẹ́ bá rò pé kò dá ńbẹ̀, ká yọ kúrò. Let's stick to our culture. Ká wá yọ àwọn nǹkan tẹ́ bá rò pé kò dá. Nítorí nǹkan tẹ́mi ò fi ní gbà wípé culture wa ò dá ni wípé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú culture wa àbí ní ìgbéyàwó àwa Áfíríkà àbáwa Yorùbá tó jẹ́ pé lè sọ pé kò kí ń ṣẹlẹ̀ nínú culture wọn bíi òyìnbó àbáwọn Arab àbáwọn Asia. Ká kò ṣá lè embrace culture, ká lè embrace kíní ara wa lẹ̀mí wà fún. Ẹ jẹ́ ká understand ẹ̀. Kò ń ṣọ̀rọ̀ ká máa gbé race sínú ẹ̀. Ọ̀rọ̀ pé àwa tájọ wà ní relationship àjọ sọ ni. Ká dẹ̀ padà, tá bá padà sínú títí wa, ó máa rọ̀ wá lọ́rùn because copy tẹ́nilẹ́nìkan wá ni. It will be easier for us. Ṣé to understand? Láti ṣe. Àwọn ẹ̀yà tó kù, àwọn náà ń divorce. There is violence. There is domestic violence. There are other things. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo máa rọ̀ wá. Ẹ jẹ́ kí níní ìfẹ́ culture ẹni, níní ìfẹ́ ara ẹni, ẹ jẹ́ kó ká prioritize ẹ̀. Àwọn òbí níṣẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí. Àwọn adarí níṣẹ́ ṣe school. Gbogbo wọn kíní ìlànà láti padà because kò rọrùn fún ẹni tí ò understand àwọn kíní láti ilẹ̀ láti background. Tí foundation ò bá solid, a lè kọ́lé lé lórí. Ilé yẹn máa wó ni. A ní láti padà sí ìpìlẹ̀ṣẹ̀. Lóòótọ́ ni pé ayé ń lọ lójoojúmọ́, we are growing. Àwọn nǹkan kan wà tá a máa yọ kúrò, àwọn nǹkan míì wà tá a máa fi kún. But nǹkan tá a bá fẹ́ fi kún yẹn, a gbọ́dọ̀ pàtiwa ráúráú. A máa yọ ká fi kún ni. Ó máa wà ká máa fi kún ni, kò ń ṣe ká sọ pé tiwa ò dáa. Ẹ jọ̀ọ́ mo máa rọ̀ yín. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Fún more of this, ẹ follow mi lórí social media handle mi, Facebook, YouTube and TikTok. Ìjọmọlúwàbí. Ẹ ṣé gan. Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé.